yálà kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí ìjọba gbọ́dọ̀ wá òpin sí ìṣekúpani ojoojúmọ́ lórílẹ̀‐èdè yìí. Bishop Wálé Òkè, ààrẹ àgbáríjọpọ̀ àwọn ọmọ ìjọ Pentecost lórílẹ̀‐èdè yìí Bishop Wálé Òkè ti sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé ìjọba gbọ́dọ̀ tètè wá ọ̀nà àbáyọ sí ìṣekúpani tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Ìránṣẹ́ Ọlọ́run yìí sọ pé gbogbo ẹ̀sìn ni àwọn aṣekúpani yìí ń kọlù, ó sì ṣe pàtàkì kí ìjọba jí gìrì báyìí láti pèsè ààbò fún ẹ̀mí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láì fi ti ẹ̀sìn kankan ṣe. Ó ní yálà ènìyàn jẹ́ kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí, kò sí ẹ̀mí kankan tí kò ṣe iyebíye. Ìpani bíi ẹni ń pajá bògún yìí sì tó gẹ́ẹ́. Bíṣọ̀pù yìí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ipa ìjọ Pentecost ní orílẹ̀-èdè yìí kì í ṣe kèrèmí rárá. Ó ní àfojúsùn àwọn olùdásílẹ̀ ìjọ Pentecost kò sẹ́yìn bí wọ́n ṣe fẹ́ kí ìrẹ́pọ̀ túnbọ̀ dámọ̀ràn sí i láàrin tolórí tẹ̀lẹ́mù. Ó ní ìjọ Pentecost ti ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ òṣèlú, nípasẹ̀ èyí tí wọ́n fi ń gba àwọn olóṣèlú nímọ̀ràn tí wọ́n sì ń fún rere ìṣọ̀kan láàrin gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.